yes òní lọ́jọ́ bí ọ̀gá wa ọ̀rẹ́ bàbá wa ọ̀rẹ́ ọ̀gá wa ọ̀gá wa ọ̀rẹ́ bàbá wa Alhaji Wasiu Alabi Pasuma Ọ̀dẹ́tọ́lá gbogbo ẹ̀yin tí Ọ̀gálá family akíyín ẹ̀kú ìnáwó ní àjọṣe náà ni Olúfimọ́ ń ṣe Ọ̀gálá náà ń ṣe ẹ̀yin tí PFC Pasuma Fans Club gbogbo yín náà lákì pátápátá látòrí Paso Poli ni Àdìgún Sàràfà Àdìgún Tírí Abíbílí tóbi dórí àwọn tó Òṣùpá náà èmi ni ọba lọ́la ni Gídé Talent ni Perfect ni orin lọ gbogbo àwọn òsà Olúfimọ́ akútọjọ́ bí sẹ́rí tí Ọ̀gálá bá ti sọjọ́ bí mo fẹ́ ká mọ̀ wípé Alhaji Saheed Òṣùpá náà sọjọ́ bí tí Alhaji Saheed Òṣùpá bá ti sọjọ́ bí mo fẹ́ ká mọ̀ wípé Alhaji Wasiu Alabi Pasuma náà sọjọ́ bí àtolúfimọ́ àtọ̀gálá one family ni wá àbí tí mo sọ tí yé bọ́ máa lè tí máa ń dẹbí rú nìkan àwọn eléri bú ọmọ tí ilé wọn ò dáa tí ìyá àti bàbá wọn bí wọn dáa náà mọ̀ dáa náà méjèèjì rú tán ní fẹ́ kó tó ìdí nìyẹn tí mo fi ní ọ̀kan náà àwọn ọmọ ọba orin Saheed Òṣùpá tó Òṣùpá nǹkan fọwọ́ ẹ̀ sókè wípé yes ọmọ mi lélẹ̀ ẹ̀rí wípé ẹsẹ̀ bíbélì ó ní Jésù ní èyí ní ẹni tí inú mi dùn sí gidigidi ẹ̀yin kìrìsìtẹ́nì lọ́wọ́ parí ẹ̀ so ẹni tí inú ọba orin Saheed Òṣùpá gbogbo wọn náà lọ́ba orin gba tiẹ̀ o gbogbo wọn pátápátá Òṣùpá ò ní àṣàdànù náà àwọn ọmọ rẹ o torí wípé kó tó ló fẹ́ jẹ́ Olúfimọ́ family á jẹ́ wípé wọ́n gangan fúnra rẹ̀ ò dáńtọ́ nínú káwáwí yé à ń fọ́rọ̀ yọrọ̀ mo mọ̀ yẹn nínú orin èdè oríṣiríṣi ẹ̀tíkẹ́tì ẹ̀ láì mọ̀ ga nínú orin ayélóṣùpá ò Saheed sálámọ̀ lámọ̀ lélẹ́rẹ́ ọba Abíbílì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èmi parí ẹ̀ síbẹ̀ yes ìdí nìyẹn tí mo fi ní kí Ọlájídé Àkànní Talent kó tún wá kọrin lẹ́lẹ́kejì ìṣẹ̀dá fújì ọmọ Òṣùpá ẹ̀kún ọmọ Òṣùpá ló ti wá kọrin fún ọ̀gá wa Alhaji Wasiu Alabi Pasuma inú Olúfimọ́ ló ti wá o ó wá kọrin fún ẹbí ọ̀gá ńlá ó túmọ̀ sí pé àti ẹbí ọ̀gá ńlá àti ẹbí Olúfimọ́ family ni wọ́n láǹfààní láti sí kíni láti sí ẹ̀ fídíò yìí fún ọ̀gá wa Alhaji Wasiu Alabi Pasuma láti kí wọn. Today na today o ẹni lè ní jẹ́ today na today o ẹni lè ní jẹ́ èyí lọ́jọ́ tàbí ọ̀gá ńlá ìfọ́lọ́ jubilate èyí lọ́jọ́ tàbí ìfọ́lọ́ jubilate àwọn dúpẹ́ appreciation yóò ga we thank you baba for making you till today o ọ̀pọ̀ èyí tẹ́jọ jẹ́ pé thousands of them has gone kí ni ẹ wá fọlọ́run tó fi dá èyí sí Paso èyí lọ́jọ́ tàbí ìfọ́lọ́ jubilate èyí lọ́jọ́ tàbí ìfọ́lọ́ ẹ lọ sí ìfẹ́ ọ̀gá wa Ọ̀gálá family ìgbà ọdún kan ní fún Alhaji Wasiu Alabi Pasuma ẹni sọdún yẹn sì tẹ̀mí ẹ̀yin gbogbo ìran aburú kò ní ṣẹ lórí yín àlá aburú kò ní ṣẹ lórí yín báwọn olórin ṣe ń kí yín èmi náà ń gbẹnu àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ mo ń gbọ́ ẹnu àwọn bloggers mo fi ń kí yín wípé ìgbà ọdún kan ní o ẹ pẹ́ ẹ gbó ẹ fewú ẹ fọwọ́ pawú ẹ fòrìgì jobi ní ẹjẹ́ tó ń lò ní orin Alhaji Saheed Òṣùpá níwòyí ẹ̀mí àtúnjọjú gbàǹtẹ̀tẹ̀ ni many happy returns ẹ̀ o tẹ́ ń bá wa ṣe ààrẹ ẹ ṣeun ẹ kú kalẹ̀. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o lágbára Ọlọ́run bá Ifábùkọ́lá Ifá mi bàbá mi kẹpẹ́. bẹ́ẹ̀ ni o Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Ẹlẹ́dùmarè ó ṣeun ẹ̀já tó ń da ibú dààmú òjò apá lọ. babaláwo Ifábùkọ́lá Ifá glory àtàndá olórí àbọ̀là ní Ẹ̀dùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. àbá ẹ bá mi ká lọ o sádọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìní iṣẹ́ gidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun báwo ra rẹ̀ ràn fẹ́ẹ́ ojú kọjá nkárí wọ̀ ìdènà ní ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ́gùn
kò ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàdá olórí àbọ̀là ẹ̀ ṣé o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo fún yín ò ní padà. ẹ̀yin náà kàn sí wọn. gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifá Bùkọ́lá Ifá Glory àtàdá olórí àbọ̀là lẹ́ ń lọ. wọ́n wà ní ìlú péjú 1 sábò Ọ̀yọ́ Aláàfin. telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa.